A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Minister of Marine and Blue Economy Gbóyèga Oyètọ́lá ti sọ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè kí ó gbáradì fún ìjákulẹ̀ nítorí bíbu ọwọ́ lu ààrẹ Bọ́lá Tinubu ò lè mú ṣe àṣeyọrí níbi ètò ìdìbò. Oyètọ́lá sọ èyí ní ọjọ́ Àbámẹ́ta níbi ó ti ń bá àwọn tí ọ̀rọ̀ kàn láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) àti alátìlẹyìn sọ̀rọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà àná tí ó pàdánù àtúndì ìbò gómìnà rẹ̀ sí ọwọ́ Adélékè ní ọdún 2022 ló ń fèsì sí ẹ̀sùn tí gómìnà ṣe wípé àwọn ọmọ ẹgbẹ́ APC àti adarí ẹgbẹ́ Accord ni wọ́n ń dúnkòokò mọ́ síwájú ìdìbò ọjọ́ 15 oṣù kẹjọ. Níbi ó ti ń sọ̀rọ̀ pẹ̀lú èdè Yorùbá ní Oyètọ́lá ti ní àròyé Adélékè ṣe àpẹẹrẹ wípé ó ti mọ̀ wípé òun ti ń pàdánù ní ìpínlẹ̀. Ó ní bí Adélékè ṣe bu ọwọ́ lu Tinubu kò lè dí APC lọ́wọ́ láti má gba ipò àga gómìnà. Oyètọ́lá ní wọ́n ti mọ̀ wípé àwọn ti ń pàdánù ni wọ́n fi ní àwọn bu ọwọ́ lu Tinubu. Ó fẹ́ẹ̀ ké ìbuọwọ́lù kò lè dá padà sórí àga, a máa gba ìṣàkóso bí ó bá wù ọ́ ṣe ìbuọwọ́lù endorsement 10, a máa gba èyí lọ́wọ́ rẹ̀. Bákan náà ni mínísítà dá ọ̀rọ̀ tí Adélékè sọ léraléra nù bí ó ti ní òun mọ̀ọ́mọ̀ má bá gómìnà ní ìtàkùrọ̀sọ lójútáyé nítorí bí ó bá sùn tó lálàá á ní òun lòún rí, bí aya rẹ̀ kò bá tètè gbé oúnjẹ fún un á ní òun ló fà á, orúkọ òun dùn lẹ́nu rẹ̀. Èyí ń wáyé bí iléeṣẹ́ ìpolongo ìbò fún gómìnà Adélékè Ìmọ́lẹ̀ Campaign Council ṣe ní ó lé ní 60 adarí àti ọmọ ẹgbẹ́ òṣèlú gómìnà tí wọ́n wà ní àtìmọ́lé ọlọ́pàá. Adélékè ló ń béèrè fún àtúndì ìbò láti ẹgbẹ́ òṣèlú Accord níbi ìdìbò ọjọ́ 15 oṣù kẹjọ. Iléeṣẹ́ ìpolongo ìbò ní bí wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú ọmọ ẹgbẹ́ wọn ṣe lòdì sófin bí ó ti pè fún ìyọ̀ǹda wọn ní kíákíá. Wọ́n ṣe àfihàn ìbéèrè wọn nínú àtẹ̀jáde tí adarí ìròyìn Bámidélé Sàlámì bu ọwọ́ lù ní ọjọ́ Àbámẹ́ta. Sàlámì tí ó ń ṣaṣojú Àríwá Ẹdẹ, Gúúsù Ẹdẹ, Ẹgbẹ́dọ̀rẹ́ àti Èjìgbò Federal Constituency ní ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin rọ ọ̀gá ọlọ́pàá yányán IGP Ọlátúnjí Dìísù kí ó dá sí i láti pàṣẹ kí wọ́n yọ̀ǹda àwọn wọ̀nyí láì ní ṣùgbọ́n nínú. Ìgbésẹ̀ yìí wáyé láì tíì pé ọjọ́ 5 tí ìpolongo council fi ìwé ẹ̀dùn ọkàn petition ránṣẹ́ sí àjọ alámòjútó ẹ̀tọ́ ọmọnìyàn NHRC ní ìlú Àbújá láti béèrè fún ìyọ̀ǹda àwọn alátìlẹyìn tí wọ́n ní ọlọ́pàá fi ọwọ́ ṣìkún òfin mú. Alukoro ẹgbẹ́ ìpolongo ìbò Pẹ̀lúmi Ọlájẹ́ngbèsì tí ó bá akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn tí ó ṣe àgbékalẹ̀ ìwé ẹ̀dùn ọkàn fi ẹ̀sùn kan ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun wípé wọ́n ń dúnkòokò mọ́ àwọn alátìlẹyìn gómìnà síwájú ìdìbò, wípé ọmọ ẹgbẹ́ wọn àti alátìlẹyìn tí wọ́n ti fi sí àhámọ́ bí ó ti rọ NHRC láti bá wọn dá sí i kí wọ́n sì bá wọn gba ìdájọ́ òdodo. Bákan náà ni wọ́n kọ ìwé ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Tinubu láti ṣàròyé lórí bí wọ́n ṣe ń dúnkòokò mọ́ àwọn alátìlẹyìn wọn síwájú ìdìbò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Ẹgbẹ́ òṣìṣẹ́ Nigeria Labour Congress (NLC) ti ní àwọn ò ní pẹ́ bẹ̀rẹ̀ ìdúnàádúrà pẹ̀lú ìjọba àpapọ̀ fún owó oṣù tó kéré jù tuntun bí wọ́n ti ní náírà 70,000 tí wọ́n gbà lówó tó nǹkan mọ́. Èyí ń wáyé bí Network of Abuja Left Group ṣe ń ké sí gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n ṣùgbà àgbájọwọ́ ẹgbẹ́ òṣìṣẹ́ láti béèrè fún owó oṣù tuntun tó kéré jù ó kéré tán náírà 500,000 bí wọ́n ti ṣe ìkìlọ̀ wípé bí ìjọba àpapọ̀ bá kọ̀ àti ṣe àdéhùn èyí lè mú ìṣẹ́ lékún sí i jákèjádò orílẹ̀-èdè. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìpàdé àpérò lórí ẹ̀tọ́ àwọn òṣìṣẹ́ tí ó wáyé ní Birnin Kebbi, ìpínlẹ̀ Kebbi lópin ọ̀sẹ̀, ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ Joe Ajaero ní kí àwọn òṣìṣẹ́ máa gbáradì fún ìdúnàádúrà tuntun. Ajaero tí igbákejì ààrẹ Audu Amba ṣaṣojú ṣe àríyànjiyàn
àríyànjiyàn wípé owó oṣù tóṣìṣẹ́ ń gbà lọ́wọ́lọ́wọ́ ò tó láti gbọ́ bùkátà ojúmọ́ basic needs pẹ̀lú àlékún ọ̀wọ́ngógó ojoojúmọ́. Ó ní ohun tí ó bá ti kéré sí ₦500,000 ò ṣe ìtẹ́wọ́gbà fún àwọn òṣìṣẹ́. Àsìkò ti tó láti ṣe àgbéyẹ̀wò owó tí wọ́n ń gbà lọ́wọ́lọ́wọ́. Àwọn á sì bẹ̀rẹ̀ ìgbésẹ̀ yìí pẹ̀lú ìjọba láìpẹ́. Bákan náà ni ààrẹ ẹgbẹ́ olókoòwò TUC Festus Osifo tí akọ̀wé gbogbogbò Nuhu Torò ṣaṣojú ṣàlàyé wípé ìṣòro ọrọ̀ ajé tó ń burú sí i ti mú kí ìnáwó àwọn òṣìṣẹ́ pọ̀ sí i. Ó ṣe àpẹẹrẹ àlékún owó oúnjẹ, owó ọkọ̀, owó ilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí àwọn ohun tí ó mú kí owó oṣù má tó ná. Osifo wá rọ àwọn òṣìṣẹ́ kí wọ́n tẹ̀lé ìgbésẹ̀ òfin òṣìṣẹ́ láti lè pèsè ìgbé ayé tó dára fún àwọn òṣìṣẹ́. Gómìnà ìpínlẹ̀ Kebbi Nasir Idris ní tirẹ̀ wá jẹ́jẹ́ àtìlẹ́yìn fún ìbéèrè àwọn òṣìṣẹ́ lórí àlékún owó bí ó ti ní àwọn òṣìṣẹ́ Nàìjíríà lẹ́tọ̀ọ́ sí ìgbé ayé tó dára. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ìgbìmọ̀ tó ń ṣèwádìí awuyewuye tí ó dìrọ̀ mọ́ àjọ ìjọba Presidential Foreign Investment Council PFIPC kò tíì lè sọ ibi wọn á ti ráyè béèrè ìbéèrè lọ́wọ́ ẹni yan ara rẹ̀ sí ipò Director General Council Adeniyi Adeyemi gẹ́gẹ́ bí orísun tí ó mọ̀ nípa ìgbẹ́jọ́ ìgbìmọ̀ ṣe sọ. Ìgbésẹ̀ yìí wáyé bí Adeyemi ṣe yarí wípé agbẹjọ́rò rẹ̀ àti àwọn akọ̀ròyìn gbọ́dọ̀ wà níkàlẹ̀ kí òun tó lè gbà àti dáhùn ìbéèrè ilé ìgbìmọ̀ tí Yusuf Gaggi ti jẹ́ alága ló ń wádìí bí PFIPC ṣe rí ọ́fíìsì gbà láàrin ọgbà sẹkítẹ́ríátì ilé ìjọba àpapọ̀ ní ìlú Àbújá tí ó tún rí ìṣúná owó tí ó lé ní $1.32 billion gbà fún ọdún 2026 pẹ̀lú wípé ìjọba ní àwọn kò mọ̀ wípé irúfẹ́ ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà ní ìdásílẹ̀ láìsí òǹtẹ̀ òfin. Ìwádìí yìí ti dá awuyewuye tó lápẹẹrẹ sílẹ̀ lẹ́yìn ẹ̀sùn wípé ilé-iṣẹ́ yìí ń ṣiṣẹ́ lábẹ́ ìjọba pẹ̀lú wípé kò ní òǹtẹ̀ òfin. Adéyẹmí tí ó ti wà ní àkàtà ọlọ́pàá ni wọ́n ń retí kí ó farahàn níwájú ìgbìmọ̀ lọ́sẹ̀ yìí lẹ́yìn ìjẹ́rìí láti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá lẹ́nu iṣẹ́ ìjọba, ṣùgbọ́n títí di àná ni wọn kò tíì mọ ibi tí ìgbẹ́jọ́ yóò ti wáyé. Adéyẹmí nípasẹ̀ agbẹjọ́rò rẹ̀ yarí wípé lójútáyé publicly lòun á ti dáhùn ìbéèrè, ṣùgbọ́n Gàdí ní bí ó bá yá àwọn á sọ ibi tí ìwádìí yóò ti wáyé. Bẹ́ẹ̀ làwọn ẹgbẹ́ Coalition of United Political Parties kọ àbájáde ìwádìí àjọ ICPC lórí rògbòdìyàn PFIPC bí wọ́n ti ṣe àpèjúwe ìwádìí yìí ní èyí tí kò pé. Wọ́n ń pè fún ìwádìí tó lọ́rìn tí gbogbo ayé á rí, broader and transparent inquiry. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú kan ní ìpínlẹ̀ Ògùn Central Political Group The Central Pillars TCP ti bá sínétọ̀ tó ń ṣaṣojú ìwọ̀ oòrùn Ògùn tí ó tún jẹ́ olùdíje du ipò gómìnà ìpínlẹ̀ Ògùn ọdún 2027 láti ẹgbẹ́ òṣèlú APC Solomon Ọlámilékan Adéọlá tí gbogbo ènìyàn mọ̀ sí Yayi yọ̀ fún ti ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀. Nínú àtẹ̀jíṣẹ́ tí adarí ẹgbẹ́ Honorable Káyọ̀dé Àmúṣàn àti alága Dr. Fẹ́mi Májẹ̀kọ́dùnmí buwọ́lù ni wọ́n ti ṣe àpèjúwe Sínátọ̀ Yayi ní áńgẹ́lì tí Ọlọ́run fi ránṣẹ́ sí ìpínlẹ̀ Ògùn lákòókò yìí. Wọ́n ní àwọn ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ lónìí ọjọ́ 10 oṣù kẹjọ ọdún 2027 ẹni tí ìgbésí ayé rẹ̀ jẹ́ fún ti ojú àánú sí ara ìpínlẹ̀ Ògùn, àfojúsùn sí ìlọsíwájú àti àṣeyọrí ìpínlẹ̀ Ògùn. Wọ́n ní ó jẹ́ ènìyàn jẹ́jẹ́ tí kìí pariwo ṣùgbọ́n tí iṣẹ́ rẹ̀ ń fọn rere bí wọ́n ti gbàdúrà àṣeyọrí ọjọ́ iwájú nínú àlàáfíà àti ìmúlérí Ọlọ́run ṣẹ nínú ayé rẹ̀ àti ìpínlẹ̀ Ògùn. Ó kú oríire gómìnà wa tó ń bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Òṣèrébìnrin Bákàrè Zainab ti ṣe ayẹyẹ ọjọ́ ìbí akẹgbẹ́ rẹ̀ olóògbé Allwell Adémọ́lá tí ìbá pé 50 ọdún pẹ̀lú ọwọ́ ìfẹ́ tí ó nà sí ọ̀dọ̀ àwọn aláìní. Nínú fọ́nrán tí ó ṣe àfihàn lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni òṣèré ilẹ̀ Yorùbá yìí ti ń pín oúnjẹ àti owó fún èrò ojú pópó pẹ̀lú àkọlé fọ́nrán yìí tí ó pè ní ṣíṣe ìrántí ìgbé ayé lẹ́yìn ikú. Bákàrè kọ wípé bí ènìyàn bá kú ohun
tí ó kù wá kù ni ìrántí rẹ̀ pẹ̀lú àwòrán àti fọ́nrán. Ẹni-ọba-ń-kẹ́ àpèkẹ́. Mò ń padà sídìí ọ̀rọ̀ tí a ti sọ pẹ̀lú àkàálẹ̀ ohùn ní gbogbo ìgbà tí mo bá ti ń ṣàfẹ́rí rẹ̀. Ayé ń tẹ̀síwájú ṣùgbọ́n ìrírí ń wà síbẹ̀. Ó kú 50 ọdún òní lọ́run. Ọ̀rẹ́ mi, kí ẹ̀mí rẹ tẹ̀síwájú àti máa sinmi nínú ìrọ̀rùn, kí Ọlọ́run fi orí jì àṣìṣe rẹ. Bákan náà ni ó dúpẹ́ lọ́wọ́ Rótìmí Sàlámì fún ohun tí ó ṣe. Ó ní òun gbà á ládùúrà kí Ọlọ́run tù ú nínú. Láti fi sààmì ayẹyẹ yìí ni Rótìmí Sàlámì àti àwọn ọ̀rẹ́ wọn mìíràn ṣe àbẹ̀wò sí ibojì òkú Allwell. Bí wọ́n ti ń kọrin ìyìn lógo ni wọ́n ń ṣàdúrà fún olóògbé. Allwell Adémọ́lá di olóògbé ní ọdún 2025 lẹ́ni ọdún 51 49. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Atọ́kùn ètò lórí ẹ̀rọ amóhùnmáwòrán Frank Edoro ti kọ̀ àti gba tọkọ-tìyàwó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó Pella àti aya rẹ̀ nímọ̀ràn, bí ó ti ní kí òun ro rere kàn wọ́n sàn ju kí òun gbà wọ́n nímọ̀ràn lọ. Atọ́kùn ètò sọ ọ̀rọ̀ yìí níbi ayẹyẹ ìgbéyàwó ọjọ́ Àbámẹ́ta, níbi tí a ti rí ọ̀pọ̀ àwọn ọ̀tọ̀kùlú. Edoro ni wọ́n kàn sí níbi ayẹyẹ tí wọ́n sì ní kí ó gba tọkọ-tìyàwó nímọ̀ràn, ṣùgbọ́n pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ ni ó fi kọ̀. Bí ó ti ní òun gbàdúrà àṣeyọrí fún wọn, Edoro ní wọ́n ń béèrè lọ́wọ́ òun tóun ò mọ nǹkan kan nípa ìgbéyàwó láti máa gba tọkọ-tìyàwó nímọ̀ràn. Ìgbé ayé ìrọ̀rùn lòun fẹ́ fún Pella, ìbùkún tó dára jù àti àlàáfíà tó ga jùlọ. Èsì Edoro yìí ti wá dá awuyewuye sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára, pàápàá jùlọ nítorí ìrírí òun fúnra rẹ̀ pẹ̀lú ìgbéyàwó. Atọ́kùn ètò àná fún Ta ló fẹ́ di ọlọ́rọ̀ ní Nàìjíríà, Who Wants to be a Millionaire Nigeria, ni a gbọ́ wípé ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti ṣe ìgbéyàwó, èyí tí ó ṣe gbẹ̀yìn pẹ̀lú Sandra Foríṣọpọ́n lórí ẹ̀sùn àgbèrè tí ó dá awuyewuye sílẹ̀. Ṣíwájú àkókò yìí ni Edoro ti ṣe ẹ̀sùn wípé ìyàwó rẹ̀ ń ṣe àgbèrè pẹ̀lú olórin Chike. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.